ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀yìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Ọba tí ó dàgbà jùlọ ní ìpínlẹ̀ Imo tí ó sì jẹ́ ọba tí ó pẹ́ jù lórí àpèrè ní orílẹ̀-èdè Nàìjíríà, His Royal Highness Eze Philip Onwuka Anyanwu ti papòdà lẹ́ni ọdún 98 108. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjínigbé tó ń ṣẹlẹ̀ ní olú ìlú àpapọ̀ ni wọ́n wáyé látàrí pé àwọn kan ló ń ṣàkóso ìpínlẹ̀ rẹ̀. Mínísítà fún olú ìlú àpapọ̀ Wike Nyesom ló sọ èyí. Àjọ tó ń rí sí ìwà ọ̀daràn lórí ètò ọrọ̀ ajé àti ìṣúná owó EFCC ti mú àwọn marundinlaadota tí wọ́n fura sí pé wọ́n jẹ́ ẹlẹ́tàn ẹ̀rọ ayélujára internet fraudsters tí wọ́n tún máa ń pè ní Yahoo ní ìpínlẹ̀ Èkó. Olùṣàfihàn eré ìtàgé Nollywood, aláṣẹ àti olùdásílẹ̀ eré orí ẹ̀rọ amóhùnmáwòrán tí àkọlé rẹ̀ jẹ́ Hotel de Jordan, Comrade Jonathan Ihonda ti jáde láyé lẹ́ni ọdún 95 86. Ilé ìgbìmọ̀ aṣojú ti ń wá ọ̀nà láti dá ìgbìyànjú ìgbẹ̀mí ara ẹni dúró pẹ̀lú àtúnṣe sí òfin ìwé ọ̀daràn tí wọ́n ti gbé kalẹ̀ fún kíkà ìgbà kejì, èyí tí ó sọ pé kí ìmọ̀ràn wà fún àwọn tí wọ́n ń gbìyànjú àti gbẹ̀mí ara wọn dípò ẹ̀wọ̀n ọdún kan tí òfin náà ti ṣètò sílẹ̀ tẹ́lẹ̀ rí. Àjọ tó ń rí sí ìwà ọ̀daràn lórí ètò ọrọ̀ ajé àti ìṣúná owó EFCC ti fi ẹ̀sùn míì kan Abíọ́dún Agbélé, alájọṣepọ̀ gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe, láti ẹ̀sùn 11 sí ẹ̀sùn 24. Ìjọba àpapọ̀ ti fi ẹ̀sùn ìgbésùnmọ̀mí àti ìpànìyàn kan ààrẹ Miyetti Allah Kautal Hore Bello Bódèjọ. Àwọn ọmọ ẹgbẹ́ Miyetti Allah sì ti ń fi ẹ̀hónú wọn. Kọmíṣánná àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Taraba Ọ̀gbẹ́ni Dáfídì Ìlóyónàmọ̀ sọ lọ́jọ́rú pé àwọn òṣìṣẹ́ ọ̀hún ti rí òkú 7 nínú igbó nígbà tí wọ́n ń ṣọ́nà láti ṣàkóso ìdààmú tó ń peléke sí láàrin agbègbè Ichen àti agbègbè Tif ní ìjọba ìbílẹ̀ Donga ní ìpínlẹ̀ Taraba. Ẹgbẹ́ àwọn dókítà tí ń gbé inú ọgbà ilé ìwòsàn ní orílẹ̀-èdè Nàìjíríà àti ẹgbẹ́ àwọn tó ń rí sí ọ̀rọ̀ ìlera lápapọ̀ sọ pé ó yẹ kí ìjọba àpapọ̀ wá ohun tí ó ṣokùnfà tí àwọn òṣìṣẹ́ ìlera fi ń lọ sí òkè òkun láti wá ìgbésí ayé tó dọ́ṣọ̀, èyí tí wọ́n ń pè ní jápa, dípò fífi òfin de pípèsè ìsinmi, ìyẹn leave of absence, fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ìlera tó ń lọ sí ilẹ̀ òkèèrè. Ìjọba àpapọ̀ ti sọ pé àwọn kò ní san owó kankan gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 280 tí àwọn agbébọn jí gbé ní ilé ẹ̀kọ́ wọn ní ìpínlẹ̀ Kaduna. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàṣẹ kí wọ́n ṣí ààlà ilẹ̀ àti ààlà ọkọ̀ òfurufú orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ti orílẹ̀-èdè Niger Republic sílẹ̀ ní ìbámu pẹ̀lú ìtọ́sọ́nà láti ọwọ́ ìgbìmọ̀ tó ń rí sí ètò ọrọ̀ ajé ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Adúláwọ̀, ìyẹn ECOWAS. Ẹ gba àwọn agbègbè yín padà. Major General Taiwo Dada ló ń rọ àwọn olórí, àwọn alábàáṣepọ̀ àti àwọn ọmọ ìlú ti agbègbè ìjọba ìbílẹ̀ Ọ̀ṣù ní ìpínlẹ̀ Imo. Ọ̀gá àgbà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè European Union Foreign Affairs Joseph Borrell ti sọ fún ìgbìmọ̀ tó ń rí sí ààbò àpapọ̀ àwọn orílẹ̀-èdè pé orílẹ̀-èdè Israel ń lo ebi gẹ́gẹ́ bí irinṣẹ́ ogun. Àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń ṣiṣẹ́ ibi káàkiri abúlé ní ìjọba ìbílẹ̀ Kajuri ní ìpínlẹ̀ Kaduna ti ṣe ìkọlù sí ìlú Banono lábẹ́ agbègbè Aguatu ní Kufana Chiefdom, tí wọ́n sì yìnbọn mọ́ ẹnìkan, wọ́n sì tún jí àwọn obìnrin 2 lọ. Àwọn òṣìṣẹ́ ìgbìmọ̀ Hisba ní ìpínlẹ̀ Kano ti mú àwọn àgbàlagbà 12 kan tí wọ́n ń jẹun ní ọ̀sán àwẹ̀. Ọmọkùnrin kan tó ń kọ́ṣẹ́ ọwọ́
ọmọ ọdún 17 Ojibe Chibueze ti gbẹ̀mí ara rẹ̀ látàrí pé wọ́n fi ẹ̀sùn kàn án pé ó jí owó ọ̀gá rẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ti ń halẹ̀ pé àwọn yóò ṣe ìdádúró àti pé àwọn yóò yọ ìwé àṣẹ àwọn ọlọ́kọ̀ òfurufú aládàáni ìyẹn private jet tí wọ́n ń lo ọkọ̀ òfurufú wọn fún kíkó èrò ìyẹn commercial flight. Gómìnà Dada Lawal ti ìpínlẹ̀ Zamfara ti fọwọ́ sí àṣẹ àwọn aláṣẹ tí ó fòfin de títa búrẹ́dì tí kò ní ẹ̀ṣọ́ ìyẹn bread without label, búrẹ́dì àpò bagging of bread àti títa jálá epo rọ̀bì ní owó tó ju $50 lọ tàbí lílo gíláàsì ọkọ̀ tí wọ́n fi àwọ̀ ṣe ìyẹn tinted glass ní ìpínlẹ̀ náà. Ẹbí olóògbé Ìlérí Olúwa lọ́ba ìyẹn Mohbad ti bu ẹnu àtẹ́ lu ìgbẹ́lẹ́jọ́ tí aya olóògbé náà Ọmọwùmí pé Ibrahim Owódùn ní tí àwọn èèyàn mọ̀ sí prime boy. Ẹgbẹ́ ọmọ ogun 63 ìyẹn 63 battalion ti àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàwárí iléeṣẹ́ ìṣelọ́pọ̀ ìbọn tí kò bófin mu ní agbègbè Onitsha-Olone ní ìjọba ìbílẹ̀ Aniocha South ní ìpínlẹ̀ Delta. Ìròyìn fún ìṣẹ́jú àyà tòní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn. Ẹ kú iṣẹ́ òní o. Ní ìṣẹ́jú àyà ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àyà. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá òwe jájọ gbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú